èèyàn lásán àwọn ìranù àwọn aṣòfin ìrànwọ́ ládọjà ògo ògo. ọmọ wèrè la fi ń wo wèrè. ọmọ wèrè la fi ń wo wèrè. ẹni fẹ́ mi láyà ó lè gbà. tẹ́fẹ́ gbàṣẹ́ mi a máa jà. tẹ́fẹ́ gbẹgbẹ́ mi a máa jà. tẹ́fẹ́ takú mi o. ìbá kọ́dá ayé ẹ jẹ́ káyé ò yẹ mí o ìbá ṣẹ̀dá tóró ti dá nìtàn o adúpẹ́ pé bá ṣe wáyé pa fẹ́ rí láàrí o kò ṣeun àṣẹ̀dá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba adẹ́dà ọba ṣẹ̀dá ọba mi atóbi mọ́tìkàlẹ̀ yìí mo kí gbogbo ládéládé àti lóyè lóyè pàápàá jùlọ bàbá wa olóyè tuntun lẹ́lẹ̀ bàbá wa sẹ́nitọ̀ adéwọ̀lú rasheed ọba aládọjà olùbàdàn tilẹ̀ ìbàdàn bàbá ọmọdé náà lápẹ fìdí oṣù mélòdùmọ̀rẹ́ yóò jẹ́ fàgbàdo bó ti jẹ́ pàgbà ní fìdí oyè ẹ dàgbà ẹ dògbó ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ o lásìkò tí yóò júbà yóò túṣẹ lásìkò tí aboyún ní ọmọ bí wẹ́rẹ́ àwọn àgbẹ̀ wọn mọ̀ kọ́ wà lábòsùn lẹ́yìn tí mo kí tán mo kí gbogbo ọmọ bíbí ilé olúyọ̀lé nílẹ̀ ìbàdàn bẹ́ẹ̀ mo kí gbogbo ọba aládé nílẹ̀ kóòtù òjìrì mo kí gbogbo ọba mo kí ààrẹ wa president Bọ́lá Ahmed Tinubu mo kí kábíyèsí ikú bàbá yèyé bàbá wa onírìṣà tí wọ́n fi olórí ránṣẹ́ mo kí wọn o bàbá wa olúwo tilẹ̀ wò ọba Gandhi nílùú Ògbómọ̀ṣọ́ bàbá wa olúgbọ́n àti gbogbo ọba tí wọ́n wá tá láǹfààní àti máa ka ọkọ yín mo kí yín lóko bàbá wa kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn ọ̀rọ̀ kan tó gba orí afẹ́fẹ́ ọgbọ́n yàbí ọ̀nà ìrònú tèmi yàtọ̀ gidigidi sírònú ọ̀pọ̀lọpọ̀ torí pé èmi ọ̀gbọ́n ọlọ́run bá ló gbọ́n àti bẹ́yìn tẹ́ ń wò wá ẹgbọ́n ẹni làákàyè jù wá lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ṣáà ti fẹnu járan bẹ́ẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ èmi máa ń sọ lórí ètò tèmi wípé gbogbo ohun tí bá ń jẹ́ ògo èmi gbàdúrà kọ̀ọ̀kan lẹ́sẹ̀ tàbí kó tiẹ̀ forí dólẹ̀ tàbí kó wálẹ̀ torí pé mo gbàdúrà kí gbogbo àwọn ọmọ tí mo bí kan di ògo kan dẹni gíga nínú ayé tá a bá tiẹ̀ wá rẹ́ nìkan tó ti dògo tó ti ga tó bá ṣàṣìṣe tá a bá fẹ́ perú ẹni bẹ́ẹ̀ ṣàkíyèsí ó ní bó ṣe yẹ ká pè àti wípé ọgbọ́n yàbí ọ̀nà ṣe rọrùn tí ọba gọyàn ó ṣeéṣe kó mọ̀ fún yàn lọ́gbọ́n àti tọgbọ́n inú ẹ̀ kó mọ̀ fún yàn láàyè láti ta ọgbọ́n inú ẹ̀ Alhaji Táyé Àkàndé Adébísí Currency bàbá ọ̀nàrẹ́bù àpèsìn ọ̀là wà ọjọ́ àbókí wọ́n ti pẹ́ nú eégún òǹkọrin ni wọ́n tó ń kọrin tó mọ́gbọ́n dání táwọn èèyàn sì fẹ́ràn wọn ṣùgbọ́n pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ láàfin bàbá wa kábíyèsí olùbàdàn lọ́jọ́ ìgbàdé tó ṣe pé orí oríṣiríṣi ni wọ́n kọ èyí tó mọ́pọlọ dání èyí tó bá nǹkan tó ń ṣe mu ṣùgbọ́n ẹni tí ayé bá ń sọ kì í ṣòro ó mú bẹ́ẹ̀ ni torí pé gba ojú ni ló ń wò wọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dẹ̀ láǹfààní sípò tí wọ́n wà níjọ́ tí wọ́n ń ṣe pàfọ́mánsì yìí lọ́jọ́ ìgbàdé olùbàdàn torí pé kì í ṣàwọn nìkan ìlàgbà ọ̀jẹ̀ olórin tí ń bẹ nílẹ̀ ìbàdàn kì í ṣàwọn nìkan ni wọ́n láǹfààní àti kọrin fólúbàdàn ọ̀pọ̀lọpọ̀ olórin lójọ́ mọ bíbí ìlú ìbàdàn tá a bá ní ká mú níbi tó ti kéré àbí ibi tó ti dàgbà á ka olórin mọ́kànlá àbí méjìlá tó jẹ́ olórin tó ti lààmìlaaka tọ́lọ́run ti fi hàn nínú ayé látòrí Alhaji Rasidi Àyìndé Mèrèǹgè Abbas Àkàndé
Alhaji King Saheed Òṣùpá, Muri Thunder àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú wọn náà ni Alhaji Táyé Àkàndé, Adébísí Currency, Three Leather ńkọ́, Táyé Sẹ́lúlà ńkọ́, àìmọye olórin bẹ́ẹ̀ tọ́lọ́run pè wọ́n ní nǹkan nínú ayé tó ṣe pé ẹ lè dákọ wọn kàn márùn-ún wà kẹ má rí èèyàn mẹ́ta tí ó mọ̀ wọ́n pé àti gbọ́ lágbájá rí a sì gbọ́ lágbájá lọ́wọ́ àtàwọn olórin bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ believe pé tí ọba kan bá ń gbadé nílẹ̀ Yorùbá, special life tàbí ọ̀rọ̀ táwọn lè rí mú, táwọn lè lò tàbí táwọn lè gbọ́, tàbí ìtàn bí ò tiẹ̀ jẹ́ tàn ọba ìlú yẹn, ó lè jẹ́ ìtàn ẹni yẹn gangan, tàbí kó jẹ́ ìtàn bí wọ́n ṣe ń jọba nílùú yẹn, tàbí kó jẹ́ kíkì tó máa jẹ́ tìbílẹ̀ gẹ́gẹ́ bí àṣà wa àti ìṣe wa nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ni láyé ń retí lọ́dọ̀ irú olórin tó bá fẹ́ wá sírú àpèjọ yìí, àti ìṣesí àti ìhùwàsí. Ṣùgbọ́n tèmi wò rèé nínú òye, bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ya ẹnu tó pọ̀ sórí ọ̀rọ̀ Alhaji Adébísí Àkàndé Currency. Àwọn kan ní overacting ló affect wọn, léyìí táwọn kan ń pè ní overconfidence, pé mo ti dára mi lójúṣe lẹ́yìn ọmọ kò sọ́mọ mọ́. Àwọn kan wọ́n ní bẹ́ẹ̀ ni. Àwọn kan ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ni wọ́n ṣe àṣìṣe o, torí wípé wọ́n fi òṣèlú wọ́n fi hámà Alhaji Táyé Currency sórí ààyè yìí wípé torí pé àwọn kan ló tọ́ sí. Ṣé ẹ mọ̀ pé aṣọ tó jóná ìlọ́bá bò ló ṣe sùn wá, torí pé táṣọ ọ̀bá jóná ẹnìkan ó sì bá bò wọ́n náà ṣe sùn tó fi ń faṣọ jóná ẹni ó sùn táṣọ ìbora rẹ̀ ràn mọ́ bẹ́ńtò tó dé lóní àrè. Àwọn kan tiẹ̀ wá gbé lọ wípé kí ló dé tó jẹ́ pé Alhaji Táyé nìkan ni wọ́n dá gborí stage kankan. Eléyìí inú àwọn tí wọ́n sọ pé overconfidence ni, wípé n ló fà á láti lè máa kọrú orin tí wọ́n ń kọ. Ògo mọ́mọ́ kan lẹ́sẹ̀, wèrè la fi ń wo wèrè, èèyàn lè gbàyàwó mi àmọ́ èèyàn ò lè gbàṣẹ́ mi, nǹkan pé àwọn kan tiẹ̀ wá yà sọ́nà ibì kan nínú òròrí tiwọn pé Alhaji Táyé ò sí orin kọ, wípé bórin ṣe rí bó ṣe yẹ kí wọ́n ó kọ inú, ṣùgbọ́n wọn ní àgbékalẹ̀ tó rọ́ yẹ kí wọ́n compose fún kí wọ́n gbégbá ọ̀nà ibòmíì. Wọ́n wá ní kí lẹ rí o, wọ́n ní àkọ́kọ́ náà tá a bá wo ọba tó gbéṣẹ̀ nílẹ̀ Ìbàdàn, bàbá wa Ọlákùlẹ́yìn, àgbà ti dé kó tó di pé wọ́n dépò àwọn bàbá wọn, lélẹ̀ tó jẹ́ pé wọn ò láǹfààní láti ṣe kóbókóbó, láti ẹ jẹ́ kí n sọ pé láti perform well, pé bàbá yìí ò láǹfààní, pé n tí sì ń bẹ nílẹ̀ Ìbàdàn pé irin náà ló ṣe é gérin, nǹkan ńlá ló lè yanjú nǹkan ńlá, pé alágbára èèyàn, akíkanjú èèyàn tó dá pé tó dáńtọ́ tó dá lẹ́nu bíi bàbá wa Adéwọ̀lú Ládọjà, wípé irú wọn lọ́ba tíbàdàn fẹ́ lò tó lè wúlò fún Ìbàdàn lákòókò yìí, torí pé àwọn nǹkan kan ó ti mẹ́hẹ̀ nílùú Ìbàdàn, pàápàá jùlọ nípa ètò ọba àbí nípa ètò míì àbí nílẹ̀ Yorùbá gangan kó mọ́, pé wọ́n nílò ọba tó dángájíá, pé ṣùgbọ́n sáà mọ̀ pé tá a bá fẹ́ pòwe àdàpè ni ìlà máa fi pè, pé bóyá òwe ni wọ́n lò tí wọ́n sọ wípé wèrè ńlá fi ń wo wèrè, ṣùgbọ́n sáà mọ̀ pé tíyàn bá fẹ́ dáṣọ fún aṣiwèrè ó gbọ́dọ̀ dákọ́ balẹ̀ torí ọlọ́gbọ́n tí ó rí lára rẹ̀. Ẹ tẹ̀lé mi, Yorùbá mọ̀ burú púpọ̀, torí pé àṣìwí ọ̀tá sì sọ, àṣìsọ ọ̀tá sì gbọ́, ṣòkòtò bá mú bùrẹ́ mọ̀, níbi tá a ti fẹ́ sọ pé kí bùrẹ́ bọ̀ bá ní mú ṣòkòtò. Ṣé lóòótọ́ ni? Ṣé òwe yẹn ṣérú ibi tó ti yẹ wọ́n ó lónú, ṣérú àkókò tó yẹ wọ́n ó lónú, ṣé bó ṣe yẹ kí wọ́n ó lónú? Òwe Yorùbá pọ̀ gan, ibi tó o bá rí dé ibẹ̀ náà lọmọdé. Àṣà
ìní àṣà dòwe torí pé àwọn òwe kan bẹ tó ṣe pé àṣà ló di òwe wọn gẹ́gẹ́ bí wèrè la fi ń wo wèrè àṣà ni kì í ṣojúlówó òwe tá a bá tiẹ̀ wá fẹ́ lò ó níbi tá a ti lè wò ó níbi tá a ti lè lórú òwe o àwọn òwe kan bẹ tó ṣe pé a lè sọ pé àkàrà kìsì lọ kájú ẹ̀kọ́ gbòógì ẹ̀jẹ̀ àfihàngàn sanyangan ká ìdáyangan là torí pé tá a bá ti wò pé a fẹ́ lòyún a tún lè lo ìka tó bá tọ́ símú ńlá fi remú béèyàn bá fàtàǹpàkò remú ó ṣeé ṣe kó ní olúwa ẹ̀ là tàbí ká sọ pé àjà lọ́lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa àwọn òwe kan bẹ tó ṣe pé ọ̀nà tá a lè tú sí ọ̀pọ̀ ṣùgbọ́n déédéé òwe tí àwọn fẹ́ lò èmi ò bá wọn yí o èmi ò sì pé ní tí wọ́n ṣe dáa o èyí sì sọ pé ní tí wọ́n ṣe kù díẹ̀ káàtó torí pé ẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ń yà sọ́nà tẹ́ ń yà sí ẹ lọ́pọlọ jùrú wa lọ tó bá ṣe pé bàbá yìí náà lẹ fẹ́ praise ọlọ́nà tẹ́ ẹ lè gbégbá yàtọ̀ fún wèrè la fi wo wèrè ẹni sì lẹ́ni tá a rí tọ́ lára àjọ òun ọ̀gbọ́n èèyàn tó bú pọ̀ tọ́ àwọn kan bóyá àwọn èèyàn jẹ́ bí olólùfẹ́ Alhaji Taye Adébísí Àkàndé Currency bẹ́ẹ̀mi náà ṣe máa fẹ́ràn ẹni tó bá jógo wọ́n ní ṣé orú orin kan tálàájì Taye kọ rèé àìmọye orin tí wọ́n kọ tí wọ́n fi kí ọba tó wetí gbọ́ ṣùgbọ́n nígbà táwọn bọ́ìsì ti wà lójú agbo ó di dandan ọmọ ìgboro ni wọ́n ò ṣètò àwọn bọ́ìsì fún wọn èmi wá wò pé sọba ti dìde lórí àpèrè ńgbà náà ṣé kábíyèsí ti wọ yẹ̀wù lọ sáwọn lọ́balọ́ba ti wọ yẹ̀wù lọ kó tó di àkókò yìí àwọn kan tiẹ̀ fi bí ẹ̀sùn méje wọ́n fi kàn Alhaji Taye wọ́n ní àkọ́kọ́ kò yẹ kó jẹ́ pọ̀ nìkan ni wọ́n kọrin ẹ̀ẹ̀kejì wọ́n ní ìṣesí wọn gbogbo ìgbà tí àwọn lọ́balọ́ba pé kódà gan nígbà tí ọba Adéwọ̀lú Ràṣídì Ládọjà tí wọ́n ń sọ̀rọ̀ tí ń dùn wọ́n lọ́kàn fún ààrẹ wọ́n ní gbogbo ìgbà ni wọ́n fi máìkì ṣàjàsà Ọlọ́run ọjà yóò mú wa o àwọn kan tiẹ̀ ní ara wọn balẹ̀ lórí stéèjì bí wọ́n ṣe ń lọ èmi wọ́n ń bọ̀ wọ́n ṣàǹṣèṣe pé èmi mọ lẹ́tọ̀ọ́ àti ṣe èmi mọ lẹ́tọ̀ọ́ èmi mọ wà ń bẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ilé mi gbọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ ni mo ṣe gbà àkọ́kọ́ kò síbi tó dùn ìdùnnú tí ó lè gbé èèyàn lọ ṣé wá rí ìmọ̀ràn tèmi kàn ní fún Alhaji Taye Adébísí Àkàndé Currency kí wọ́n lọ súnmọ́ lọ dáadáa kí wọ́n lọ súnmọ́ lọ dáadáa sẹ́rí tọ́lọ́ bá fẹ́ gbéyàn ga láyé ìwà ni ó kọ́kọ́ fún òun tọ́lọ́ bá fẹ́ rẹ̀ ẹ̀dá ńlẹ̀ ìwà ni ó gbà lọ rẹ̀ ayé ò wá ní sọ dáadáa rẹ̀ mọ́ àṣìṣe rẹ̀ lókùtà yóò mọ̀ sọ àkọ́kọ́ ìyàtọ̀ kọ sí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí wọ́n bá nínú olórin tó lawọ́ mo lè sọ pé Alhaji Taye Adébísí Àkàndé wọn lawọ́ torí béèyàn ò ṣe wọn àní kó ṣeun béèyàn ò ṣèyàn àní kó ṣèyàn béèyàn bá ń sáwó bàbá rẹ̀ lóòrùn tá a bá jẹ ń bẹ̀ kí ni tí wàá pẹ̀lú tiẹ̀ ẹ lọ kún ní sàárà dáadáa ẹ lọ jó ní sàárà ẹ lọ jó ní sàárà tírú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ìgbà wo ni wọ́n drag yín last inú ọdún tá a wà yìí náà kì í pọ́jọ́ kì í tó sí o tírú tó ṣẹlẹ̀ yìí fi ṣẹlẹ̀ ọ̀pọ̀ olórin ló ṣe bẹ́ẹ̀ rí tó sì pé ẹ̀tẹ́ ló gbẹ̀yìn rẹ̀ mo fọ́kọ bo olórin kan láṣìírí tí wọ́n pè lọ́dún kan tí kábíyèsí àná Aláàfin kú bàbá yèyé tí wọ́n ń ṣàjọ̀dún tó lórí ọ̀hún débẹ̀ tí ń pé ọba Adéyẹmí dáńkánsì dáadáa dáńkánsì ìyáálé kòtò gàbó háì fún dídí ọba aládé tá a bá wá ń sọ pé táwọn mùsùlùmí kan bá wá ń ta ko orin ṣe rí i pé wọ́n right torí pé orin tó yẹ kẹ́ ẹ máa fi táyé ṣe ni làwọn kan fi ń bayé jẹ́ gbogbo nǹkan ló dẹ̀ nígbà àtàkókò tá a bá wá ń sọ nípa àṣà bóyá torí pé wọ́n ń pe fújì ní fújì torí mi ò tí ì mọ̀ tó mọ fújì bóyá torí pé wọ́n ń pè ní fújì bóyá làwọn nǹkan àdánwò yìí fi ń wọnú ara ní fi ń wọnú ẹ̀ toríjọ wọ́n ti ń pe àpàlà lápàlà orinkorin kan wọnú ẹ̀ rí àpàlà èdè Yorùbá ni torí pé ìlú kan ní ń jẹ́ bẹ́ẹ̀ bóyá ká ní pé
ìnagijẹ tí wọ́n fún orin yìí tí kì í bá ṣe fújì bóyá àwọn nǹkan kí nǹkan yìí kò bá ti máa wọnú rẹ̀ torí pé orin ilẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá nìkan ni a ti ń gbọ́ orin fújì ibẹ̀ nìkan ni wọ́n ti ń kọ wọ́n ń gbọ́ káàkiri ìlú o ẹ mọ́ sì mí gbọ́ o ṣùgbọ́n a nígbàgbọ́ pé orin Yorùbá ni béèyàn bá lóun kọ fújì ní ìsìn tó bá fi èdè Gẹ̀ẹ́sì kọ ojú àwo kìíní ojú àwo kejì ó ti kúrò ní fújì wọ́n bá gbé lọ bòmíì ni èyí tá à ń fèdè Yorùbá kọ nílànà tí wọ́n gbàgbé fújì kalẹ̀ ahọ́n tí wọ́n fi ń kọ ló jẹ́ ká gbà pé orin yìí yàtọ̀ orin ilẹ̀ Yorùbá dẹ̀ gbogbo orin tó bá ti á jẹ́ báyìí àwọn mẹ́sẹ̀gì tí ó jáde ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ mú àṣà àti ṣe dání níbi àkókò kan olórin kan ní ọ̀jọ̀gbọ́n àwọn olórin tó fi dàbí ẹni pé inú mi kàn dùn mo kí Alhaji Adébísí Àkàndé Currency nígbà táwọn èèyàn ó mọ kọ̀ǹpíà rẹ̀ tí wọ́n máa ṣe comparable wọ́n ń fi Alhaji Saheed Òṣùpá wọ́n fi ń ṣe comparison wọn tí wọn ò bá lórú rẹ̀ ẹyẹyẹ o ṣùgbọ́n inú mi dùn pé ẹni tí wọ́n ń lò ẹni tẹ́ ẹ gbà fúnnú ayé ni inú orin rẹ̀ ló ti ní kọrin kéèyàn tó lè kọrin ó láwọn nǹkan kan tó gbọ́dọ̀ ní olórin ìsílé wọn gbọ́dọ̀ kọ́ ń bi òkú débi pé a máa kọrin carnival níbi ìwúyè káwá tiẹ̀ ní gbogbo àwọn ọba ti dìde ọwọ́ àdọ̀wọ́ alálẹ́ táwọn boys wà ń bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe ṣìá fún wọn gẹ́gẹ́ bí ọmọ ìgboro kò láìfì bá a láìfì ṣùgbọ́n bí tèmi ti fẹ́ kẹ́yìn gangan ó fura kẹ́ ẹ súnmọ́ lọ́hùn ju tàtẹ̀yìnwá yín lọ kẹ́ ẹ dẹ̀dún mọ́ ní sàárà kẹ́ ẹ lọ́ọ́ fi ṣàtúnṣe iná ni wípé kí ló dé tó fi jẹ́ wípé ibẹ̀ òun nìkan láyé gbójú sí nínú gbogbo àṣìṣe tàbí ìṣedéédé tó wà nínú orin yín tàbí tó tiẹ̀ ṣẹlẹ̀ níjọ̀ngàn àwọn ará Ọ̀yọ́ gan ti fọ́ lẹ́rán wọ́n ti ń retí táwọn blọ́gà alátẹnujẹ tí wọ́n sọ nípa àwọn ọba kọ̀ọ̀kan tó wá bẹ̀ àwa dúpẹ́ pé Ọlọ́run ò tí ì pé bóyáwọ̀ wá tí ìrìnà pàdé rẹ̀ kárí láì fi ọba kankan lílé tó túmọ̀ sí pé ọba olùpẹ̀rọ ọba olùpẹ̀tù ènìyàn Ládọjà jẹ nílùú Ìbàdàn débi pé gbogbo àwọn nǹkan táwọn èèyàn tiẹ̀ wá ń retí gan lọ́dọ̀ bàbá wa Ládọjà tí wọ́n ń wò pé bóyá lójórin wọn wáyé kò tí ì dé mi lójú kó lè rí bẹ́ẹ̀ torí mi ì rí bàbá wa Ládọjà á rí mọ̀ pé wọ́n kójú òṣùwọ̀n wọ́n sì ti rí ìrírí ọba tó ti rí ìrírí ni wọ́n rí ìrírí òṣèlú ọba tó ṣe pọ̀pọ̀lọpọ̀ dẹ̀sẹ̀ ni tó ṣe pé nínú àwọn alágbára nínú àwọn olóṣèlú nínú àwọn aráàlú wọ́n ti ṣe àwọn nǹkan kan bíi méjì mẹ́ta ọba tó sì bòfin ni ọba tó mẹ̀tọ́ ni ọba tó mètò ni ayé wa ń wò pé bí wọ́n wá ń rí ọba Adéwọ̀lú bí ọba tó le wọ́n ń rí ọba tó ṣe pé sí kò ní fún Ìbàdàn nìkan wọ́n ń rí ọba tó ṣe pé sí kò ní affect ilẹ̀ Yorùbá lílé tó jẹ́ pé mi mọ̀ pé ìmọ̀ àtọgbọ́n tí bàbá yìí ní wọ́n fi gbélé Ìbàdàn lárugẹ ni ní nǹkan àkọ́kọ́ tó yẹ kó jẹ́ èròǹgbà wọn àwọn nǹkan yìí iná yẹ kẹ́yìn náà ń fi orin pé kábíyèsí ṣàkíyèsí tó bá ṣe pé àníyàn pé ẹ fẹ́ forin pé wọ́n ṣàkíyèsí ńlẹ̀ fi lo àyálò èdè pé wèrè la fi ń wo wèrè tọ̀ ó kù yàn kọ lọ tó bá ṣe pé àníyàn pé tó ṣe jẹ́jẹ́ ńlẹ̀ fẹ́ forin ṣèkìlọ̀ tẹ́ fi sọ pé ògo mọ̀mọ̀ kan lẹ́sẹ̀ o ògo mọ̀mọ̀ kan lẹ́sẹ̀ o ọ̀nà ṣàjẹtẹ̀ gbígbà ẹni tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ fún kò lè láǹfààní àti listing wá rọ gbogbo àwa tá a fẹ́ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ikú kọ́ ní ìdájọ́ ẹ̀sìn ikú kọ́ ní èrè ẹ̀ṣẹ̀ nínú ìrìn àjò yìí o ẹ má jẹ́ àfẹnujá ẹni tọ́lọ́ ń gbéga ẹ má jẹ́ àfẹnujá wọn bọ́ o Alhaji Táyé Adébísí Àkàndé Àpèsèwà ẹ tètè wọ stúdíò lọ ẹ lọ́ọ́ ṣe rẹ́kọ̀dù fún ọba Adéwọ̀lú Ládọjà ẹ kọ orin tó yẹ kẹ́ ẹ kọ orin táyé fẹ́ gbọ́ ẹ fi ṣàtúnṣe lórí ìrìn àjò yìí bí ṣe ń gbóná lọ fẹlifẹli yìí ó sì dá mi lójú pé irú ẹni bẹ́ẹ̀ ọ̀tá tọ́ra ayé fẹ́ gbọ́ tẹ́ ẹ fẹ́ sọ tọ̀rọ̀tọ̀ ni wọ́n tí wọ́n ń retí látọ̀dọ̀ yín
ṣùgbọ́n tó mọ̀nàfìkì bá ti ṣáájú ọmọ kókó dọ́dọ̀ yẹ bọ́mọ ń bá sunkún dọ̀la ìyá rẹ̀ lè má fún lọ́yàn o. èyí ò sínú pé àbáṣàsí ni àbéèdì ni, èmi lè gbà pé inú yín dùn ni. àwọn kan tiẹ̀ dé àbí bàbá ti fa kò lónìí àbí bàbá fa kàlá ni, tí Táyé ṣẹ̀ṣẹ̀ ń kọrin ni àbí inú orin tọrọ Alhaji Táyé Adébísí Àkàndé Currency lọ́rùn jù lórí stéèjì, lórí àwọn ọlọ́lá, orí àwọn olówó. ṣùgbọ́n ẹ ti dá àwọn ipò kan o tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe jẹ́jẹ́. Alhaji Síkírù Àyìndé Barrister olórin táwọn ọmọ kéékèèké ń kọ, táwọn àgbàlagbà ń mójójó, tágbàlagbà olórin bá kọrú ẹ̀ yóò dèèyàn yẹpẹrẹ. irú ẹ̀ ló ṣẹlẹ̀. ẹ wo ìgbà tí bàbá ti kọrin, ẹ wà dé tí wà ń ṣiṣẹ́ lónìí. kálukú wà lọ mú àwọn ìbáwí orin ọ̀rọ̀ nínú orin Alhaji Barrister, nínú orin Alhaji Saheed Òṣùpá. ṣe dandan tó bá ti wá jẹ́ pé ọba ló bá fẹ́ ṣe nǹkan, dandan ni kó jẹ́ pé Alhaji Wasiu Ayinde, dandan ni kó jẹ́ pé Alhaji King Saheed Òṣùpá, dandan ni kó jẹ́ pé Sule Alao Malaika. gbogbo wa náà la lẹ́tọ̀ọ́ torí gbogbo wa la wà lábẹ́ ọba, ṣùgbọ́n wa ni ẹ má jà sí tí ó tàbùkù Yorùbá, ẹ má jà sí tí ó tàbùkù Olúwa, ẹ má jà sí tí ó tàbùkù iṣẹ́ tá a gbé dání. ṣé o múra gbogbo wa àtàwọn tá à ń bẹnu ọ̀tẹ̀, tá à ń bẹnu ẹ̀gàn, tá à ń bòólù, ẹ já kó ń dìdò ó ti dá báyìí. Alhaji ẹ tètè wọ stúdíò lọ ní kété. ẹ dàpọ̀ yín tẹ́ ẹ bá jẹ́ olólùfẹ́ Alhaji Adébísí Àkàndé, ẹ bá mi táàgì wọn, ẹ jẹ́ kí fídíò yìí ó tètè dọ́dọ̀ wọn. èèyàn mi ni wọ́n, èmi náà ó pè wọ́n lórí fóònù kí wọ́n ó tètè ṣe àtúnṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ṣùgbọ́n o ní tí mo sọ ẹ lọ rèé mú dání o. Ọlọ́run ò ní gbà wá lọ́wọ́ yín o, Ọlọ́run ò ní gbé yín ṣubú o, ògo yín ò ní kú fún tọmọ ẹlòmíì yọ, ògo yín ó tàn, ògo gbogbo àwọn olórin tí sì ń bẹ láyé náà tàn, àtàwọn tí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ dé. ẹ mọ́ gbìn lẹ́mìí wípé tẹ́nìkan bá dé pé bóyá yóò pa yín là. ó ń bẹ nídìí iṣẹ́ tá à ń ṣe yìí o, ìdí iṣẹ́ ìtàgé táwa náà gbé dání yìí. mo sọnù interview mi kan, ẹni tó bá ti lògo fọ́dún 10 tí bá tó ń ráyé lò tí tó ń rógo lò lẹ́yìn ìgbà yẹn, bónọ́ọ̀sì Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ni, tàbí kó jẹ́ kẹ́nìyàn jó ní sàárà. because bógo orí ọ̀tàn àwọn míì máa dé, ṣùgbọ́n àpẹẹrẹ kan bẹ, owó kan bẹ tó rin fújì ti pa ilẹ̀ ẹ̀mọ́ ni ló fi dàbí ẹni pé kò sólórin tuntun fújì kankan tó rí ìmọ̀ tó kọjá àwọn tí wọ́n ti wà lókè. òwe kan bẹ torí pé àsìkò ní gbogbo nǹkan. àsìkò kan létí ẹrí, àsìkò kan la jíwéré, àsìkò kan ní dàdàkúàdà, àsìkò kan ní àpàlà, àsìkò kan la gbàwúrèbe. gbogbo àwọn orin yìí ó ti dìtàn, fẹ́rẹ́fẹ́rẹ́ là ń gbọ́. àwọn kan tiẹ̀ ń bẹ ńbẹ̀ tó ṣe pé ìtàn la gbọ́. àánú ni fújì rí gbà. sẹ́ńtúrì tó fẹ́ lo fújì ti ń lọ. ó máa difficult kíràwọ̀ kan tó jáde lónìí kó tó lọ rèé borí àwọn tí wọ́n ti wà lókè. ṣùgbọ́n kálukú ọmọ rí tí ọmọ jẹ́ ń bẹ̀, kálukú ó sì máa ṣàǹfààní fàdúgbò rẹ̀. nígbà wọn ti gbé DJ dé ló ti kọ́kọ́ affect fújì kó tó di pé hip hop wá dé. tí kì í bá ṣe lọ́pẹ́lọpẹ́ Alhaji Síkírù Àyìndé Barrister, iṣẹ́ tí wọ́n ti ṣẹlẹ̀, Alhaji King Wasiu Ayinde Marshal, Alhaji King Dr. Saheed Òṣùpá, Alhaji Pasuma, Sule Alao Malaika, Sefiu Alao, Alhaji Rashidi Ayinde àti Taye Currency. àwọn iṣẹ́ tí wọ́n ti ṣẹlẹ̀ èmi sì ń ẹ̀pù fújì lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. ẹ̀yin tẹ́ wá já síwájú, ẹ fi ipa tó dáa ẹ fi lélẹ̀ o. everybody máa ń gbàgbọ́ pé entertainer ni Alhaji Wasiu Alabi Pasuma, ṣùgbọ́n bí ó ṣe jẹ́ entertainer tó, a máa ń rí mẹ́sẹ̀gì nínú orin wọn. àbí ẹ bá ní ọkọ èmi ò lè mọ́ gbọ́njọ́ kan
bí ẹ ṣe ṣe ní try by try yẹn mo fẹ́ràn rẹ̀ púpọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ believe pé olórin tó wà ní ẹ̀yìn Saheed Òṣùpá tí wọ́n ń lo ìlànà wọn àwọn ni wọ́n pọ̀ jù torí wípé ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ pass ọgbọ́n náà fẹ́ kọrin ọgbọ́n náà fẹ́ kọrin òye. Ṣé ẹ máa gbá Àkọ́bí Òṣùpá sí àbí èèyàn máa gbọ́ Ridwan Àkànní Focus lọ́yọ̀ọ́ ẹ máa gbọ́ ẹ̀rí dirí mú pé orin rèé ọmọ orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbèmí làwọn Saheed Òtúkà mọ́. So ohùn ìṣesí ìhùwàsí torí pé fújì jẹ́ orin Yorùbá ó gbọ́dọ̀ máa jẹ́ àṣà ìbílẹ̀ wa. Ẹ ti múra dáadáa ẹ ti wà gbádá ṣùgbọ́n ìwà gbádá yẹn ṣé wà gbádá tẹ wọ̀ ṣe lẹ̀ ń lò lórí stage gbogbo ẹ gbọ́dọ̀ wà nù nǹkan tẹ máa mọ́nítọ̀ gẹ́gẹ́ bí ipò tẹ wà. Àgbà òṣèré l'Alhaji Adébísí Àkàndé o tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Èmi ò sì rí wọn bí ẹni tó ṣe mọ́tómọ́tó ṣùgbọ́n tó wáyé pé ní táwọn èèyàn wò lóye náà ó dá mi lójú pàtó sí ọba ẹyọ kan tí mẹ́ńbẹ̀ ni pé kó tó di pé ìrìn àjò ọba jíjẹ yìí yóò pé 40 days ẹ jẹ́ kí rẹ́kọ́ọ̀dù yan jáde ẹ̀ka ẹ̀ dedicate ẹ lè pè ní Olúbàdàn tuntun gan táìtù ẹ̀ ẹ má wulẹ̀ sọ léèbù ẹ pè ní Olúbàdàn tuntun Ìwúyè Olúbàdàn tuntun ẹ ṣe correction yẹn kó tó di polórin kankan tí ẹ máa ṣe rẹ́kọ́ọ̀dù wọn á fi challenge bí mo bá ṣe fẹ́ kórè fún yín kórè bẹ́ẹ̀ fẹ́ mi náà èmi ìwà ṣubú èèyàn ní sì fẹ́ kó go ṣubú ṣùgbọ́n gbogbo àwa tí à ń bínú àtàwa tá a jọ mọ Ìbàdàn àtàwa tá a jọ mọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwa tá a jọ mọ Yorùbá ẹ jẹ́ á ṣe sùúrù ẹ jẹ́ á fọwọ́ wọnú ẹ má jẹ́ á wò pé bó ṣe tó lára wa àti bó ṣe rí lára wa ẹlòmíín rí bí disappointment pé bí mo ṣe fẹ́ràn Alhaji Táyé tó wọ́n dẹ̀ disappoint ẹ má bínú ẹlòmíín inú ni bí mi ẹlòmíín òun ò tiẹ̀ fẹ́ rí Táyé àti gbogbo wa àti gbogbo wa àti gbogbo àwa torí gbogbo ayé kọ́ ló lè fẹ́ nìkan òjò kì í rọ̀ kó mọ́ bẹ́ẹ̀ nìkan ló jẹ́ òjò kì í rọ̀ kó mọ́ dùn máwọn kan nù. Alhaji Táyé Ọlọ́run ní bá yín wá jẹ́ o Ọlọ́run ní pa aláká yín àti gbogbo olórin àtàlájì Saheed Òṣùpá àtàlájì Wasiu Alabi Pasuma Muri Thunder Alhaji Rashidi Ayinde Alhaji mi bàbá mi Àlùbáríkà Alhaji Paramount King Obesere Abbas bàbá mi Alhaji King Wasiu Ayinde Marshal olórí gbogbo ilé àti gbogbo olórin tí mi ò rántí dárúkọ Alao Malaika Charlie anyway ṣá Ọlọ́run ṣá máa fún wa lọ́jọ́ rere tọ́ láìpẹ́ láì jìnnà ẹ̀yin olólùfẹ́ mi ẹ fẹ́ mi lé tẹ fẹ́ mi tẹ́ra èmi náà máa ṣọjọ́ bí mi ní November 13 nílẹ̀ Ìbàdàn náà nípa ti ṣe ìlú Olúyọ̀lé mo fẹ́ ṣe Àjàmbàdàn ṣe 40 ti 40 lọ ẹ̀mẹ́jì àtàrà wa bẹ́ẹ̀ sí Àjàmbàdàn àti 50 mo fẹ́ ṣe Àjàmbàdàn àti 50 má dẹ̀ ṣe ìfilọ́lẹ̀ sinimá kan tó ń dàpọ̀lé ẹ̀ ní ilé ńlá láìpẹ́ láì jìnnà bàbá ṣe máa ṣe àwọn aṣọ tá a máa rà àwọn ìrìn àjò tá a máa rìn venue Genesis nínà a máa confam fún wa láìpẹ́ láì jìnnà ẹ̀ ń bí mi pé lérè o olórin wo wọ́n jà ọ̀nà.